ẹlẹ́yẹ 113 ojú àná làwọn kan sì fi ń wo ohun Yàmẹ́lẹ́ Òṣòǹgà. Wọn ò mọ̀ pé òfin ti gorí òfin. Bó bá wùn ẹ́ kó lẹ́bu, bó wùn ẹ́ kó jàsè jẹ ẹ̀yọ̀ náà wọn àgbà. Bó o bá ẹ̀ tí ì túbá tó mọ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀, ó kàn ń ṣe lásán ni o. Now téèyàn bá ṣẹ̀ àwọn ọ̀yà dé stage kan, wọ́n máa ń gbé nǹkan sí wọn lára ni. Tó bá ti gbé nǹkan sí ẹ lára, kò séwé tó lè lò, kò sí nǹkan tó lè ṣe, kò ní jẹ́ kó jàsè jẹ́. Tó o bá ẹ̀ tí ì ronú pìwàdà, kó o bọ̀wọ̀ fáwọn tó jù ẹ́ lọ. Ó kàn máa lò lásán ni, ó kàn ń lẹ́bu lásán ni, kò lè ṣiṣẹ́. A kú ọjọ́ Ọbàtálá o. Happy Ọbàtálá day.